الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. وكيف بيقول لكم على كل شيء بيجوكم واسطلوا فكر معاملات مالية. إذا فهمنا نبان بروستوني هنا ن abala míì ní tó jẹ́ mọ́rọ̀ òjòrò a rí pé ní ìjókòó tó kọjá lọ asán pa kéèyàn dín owó òṣìṣẹ́ kù lẹ́yìn tí ó ti parí iṣẹ́ tán àmì eléyìí ìjẹ́lẹ̀ nìkan lè wọ bí iṣẹ́ tá a lè gba ẹnìkan síṣẹ́ káháyà èèyàn síṣẹ́ kan láì jẹ́ pé a sọ pé ibà ìlà fún sọ kéèyàn gbarú iṣẹ́ bẹ́ẹ̀ bí sọ kéèyàn ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ bí ìlà fẹ́ sọ̀rọ̀ bá lónìí ìgbà yìí nínú ṣẹ̀ríà Islam kó tó di pé èèyàn ṣiṣẹ́ kan tí ìbá ní kẹ́nìkan wá bọ̀wọ̀ ṣe iṣẹ́ kan dandan ká mọ tí ó fẹ́ ṣe dandan sí ká mọ tí ó jẹ owó ọ̀yà fún ẹ̀ bẹ́ẹ̀ ká mọ tí ó jẹ owó ṣẹ́ fún un dandan agbọ́dọ̀ mọ tí ó ṣe ó sì nǹkan báyìí láti báyìí sí báyìí ó sì gba báyìí tí eléyìí ó bá ṣẹlẹ̀ tí wọn àmọ́ṣẹ́ tó fẹ́ ṣe àbá àmọ́ owó tí ó gbà kíní kan ti wọnú irú nǹkan bẹ́ẹ̀ tí ń pè ní àlùkọ́rọ̀ táwọn mẹ́nu bá tẹ́pẹ́ àlùkọ́rọ̀ ló ní ìtumọ̀ táwọn túbẹ̀ náà sí ni pé majhulul aqiba al-majhulul aqiba tó jẹ́ pé ibi tí ó tàn sí àmọ́ ibi tí nǹkan yóò jà sí àmọ́ wọn táwọn sọ pé afẹ́ gbọ́dọ̀ mọ́ ní ṣiṣẹ́ yìí sí báyìí wọ́n máa ní ṣiṣẹ́ yìí o láti báyìí sí báyìí kọ́ àmọ́ iye tí ó gbà tọ́yì ẹni yìí yóò mọ̀ fọkàn sówó ńlá ẹni tó fẹ́ fún ní tó gbà ṣiṣẹ́ yóò ti mọ tí ó fún tiẹ̀ ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí yóò mọ̀ fowó sọ ọdún mọ̀ fọkàn sówó tó pọ̀ títí sì mọ̀ fowó kékeré owó fún a rí pé ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí sì kọ̀ mọ ọmọọṣẹ́ tí ó ṣe ni kọ̀ mọ èlò ní ó jẹ owó ṣe tòun ó lè tó ń tó fẹ́ ó sì lè jù lọ ó sì lè mọ́ tó bó ti rí bẹ́ẹ̀ bí wọ́n ti bá pé ó lè tó ń tó fẹ́ ó lè mọ́ tó ó sì lè jù lọ àmọ́ ètí ó jẹ̀ ń bẹ̀ ní fi jẹ́ majhulul aqiba pé ibi tí nǹkan yìí ọjà sí tí ó rí ìwọ́n tí ń gbà sí tí mo lé tí bẹ lọ́kàn mi ni àbí tó jù lọ àbí tí ò tó wọ́n tó ti pé àmọ́ ètí ó jẹ̀ ń bẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbárù sẹ́ bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ gba àyàn ṣiṣẹ́ pẹ̀lú wọ́n jọ àgírí pé tí wọ́n bá ti ṣe tán yín fún ọ Islam ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ní èèwọ̀ àyàfi tó jẹ́ wípé àti mọ̀rú tí rẹ̀ mọ́ gbà ó ti di tọ́ọ̀mù tààrùfù bẹ́ẹ̀ náà nọ́ọ̀sì níta yẹn ti jọ ó ti tọ́ọ̀mù tààrùfù àlẹ́ pé ẹ bá ti ṣe sórí iṣẹ́ báyìí o ní tí wọ́n fún ni nítorí pé kò ní dájà lẹ̀ láti ọ̀pẹ́ láwọn ní sábà ní wọ́n bá di kan wíńdò ní ìṣàpèjúwe yìí báyìí ni wọ́n fún tó ti gbajúmọ̀ ní ibi ọ̀dọ̀ àwọn èèyàn láwọn ẹ̀fọ́nmẹ̀ntì ibẹ̀ ó ti parí lórí ilé ìlẹ̀ lè ṣe láì mọye tí ó gbà lẹ́ẹ̀kan sí Islam ṣe léèwọ̀ kí èèyàn máa ṣe òwò tí n ta fẹ́ ṣe àbí n ta fẹ́ fún èèyàn lówó lórí ẹ̀ tó jẹ́ ní téèyàn ọ̀mà eléyìí náà ń pè ní àlùgọ́rọ̀ tí ń pè ní àlùgọ́rọ̀ ní nítorí pé àmọ́ ibi tí ó jà sí àmọ́ tí ó jẹ́ ṣé yóò rí bá a ti fẹ́ ni àbí yóò jùlọ àbí yóò ní ètò ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ àwọn nǹkan yìí láwọn náà bá wa ṣe iṣẹ́ báyìí èlò ni ó jẹ́ èèyàn gbọ́dọ̀ mọ̀ tíyàn bá mọ èèyàn gbọ́dọ̀ ṣe àyàfi tó jẹ́ pé irú iṣẹ́ bẹ́ẹ̀ ti gbajúmọ̀ pé iye báyìí lẹ́tọ̀ máa gbà débi pé tí wọ́n fún kò ní wulẹ̀ mọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀sìn sí àbí ìkẹ́ fún kọ́ yìí wọ́n ní pé ó ti yọ máa mú ìyàn lọ́wọ́ Islam sílẹ̀ ọ̀fà láti máa ṣe ìrúsẹ́ bẹ́ẹ̀ o kí ló fa gbogbo eléyìí kọ́ bá àsìkò yóò máa fa ìjà yóò máa fa àríyànjiyàn lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ tán wọ́n ti bá lo àsìkò ẹ̀fọ́sẹ́ kan tó parí iṣẹ́ tán láti pé irinṣẹ́ owó tí a gbowó kékeré lọ́wọ́ pẹ̀lú yóò dá wà lálẹ́ kí ló nǹkan yóò bá ṣẹlẹ̀ Islam ti gé ojú ọ̀nà láti bẹ̀rẹ̀ pé ó iṣẹ́ tó wá fẹ́ ṣe ti mọ tó fẹ́ gbà ń bẹ̀ iṣẹ́ tó wá fẹ́ ṣe ti mọ iṣẹ́ tó fẹ́ ṣe gan eléyìí ni wọ́n ta fẹ́ fi kún ọ̀rọ̀ tá a sọ fún wa wọ́n lọ́kọ́ sí àlékún ìmọ̀ wa lọ́mọ sọ́lẹ̀ aláàmúlẹ́rù ọ̀sẹ̀lẹ̀.